Okay. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi sami'il alimi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innal hamdalillahi na'muduhu wa nashkuruhu wa nasta'inuhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. Idman yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah ونشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه والتابعين وتابعي تابعين بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fún Ọlọ́run Ọba, Alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run, Alhamdulillah. adúpẹ́ fún Ọlọ́run, Alhamdulillah. atọrọ ìkẹ́ àti ìgẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run fún òjíṣẹ́ ńlá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Ànábì tí a kí tá ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún yìí, òun náà ni Ànábì tó ṣe pé ní ó nífẹ̀ẹ́ aráyé, ó láàánú àwọn ẹ̀dá. Ọlọ́run ní kó nífẹ̀ẹ́ wa, ó láàánú wa, aláàánú l'Ànábì. Ànábì pọ̀ ní àánú. Ànábì sì máa ń ṣe gẹ́gẹ́ bí bàbá àti ìyá sí gbogbo ọmọ òrukàn, sí gbogbo ẹni tí ò ní ìyá tí ò ní bàbá. Nídìí eléyìí ó tọ́ fún àdúrà lẹ́nu ẹnì kankan wa, torí pé látara àánú tó ní sí wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó sọ fún wa, àwọn ọ̀rọ̀ yìí á rí pé ẹni yìí láàánú wa púpọ̀, ló fi ń sọ àwọn ọ̀rọ̀ yìí fún wa, ló fi ṣe ìtọ́sọ́nà yìí fún wa. Ọlọ́run bá kó bá ní ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún òjíṣẹ́ ńlá náà. Ìkẹ́ yìí kó mú bá gbogbo àwọn sàhábà, kó mú bá gbogbo àwọn ẹni rere, àwọn àlùfáà wa tí à ń lo ìmọ̀ wọn, bẹ̀rẹ̀ látòrí bàbá wa àgbẹ̀ Tajul Hadad, bàbá wa àgbẹ̀ Tajul Mumin, bàbá Àgbàlagbàjì, bàbá wa àgbẹ̀ Lámúnígun, bàbá wa àgbẹ̀ Láàárọ̀, bàbá wa àgbẹ̀ Láyégbàmí, bàbá wa àgbẹ̀ Dandawi Ládò, bàbá àgbẹ̀ Ọlọ́rẹ, bàbá wa àgbà Adam Abdullahi Al-Alori, bàbá wa àgbà Kamaluddin Al-Adabi, bàbá wa àgbẹ̀ Zuglul, bàbá wa àléfà àwọn kúlàfáwò náà tí wọ́n tún tẹ̀lé wọn, àléfà àbáwà àgbẹ̀ Dandawi tàná, gbogbo àwọn kúlàfáwò tí wọ́n tún lọ. Ọlọ́run bá ní ṣàlékún kí àti ìgẹ̀ fún wa. Bismillahi qul huwallahu. Bismillahir rahmanir rahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Lábẹ́ bẹ́ẹ̀ àtọrọ ẹ̀mí gígùn àti àlàáfíà ara fún àwọn àfáà wa tí wọ́n ṣì ń bẹ lérílẹ̀. Ọlọ́run dákun má ṣe ní tẹ̀lé. Bàbá wa àgbà Dandawi, Ọlọ́run dákun jẹ́ wọn ogun lẹ́mí fún wa. Bàbá wa àgbà Lámúnígun, Olúwa ò má fi nǹkan kan ṣàlàáfíà wọn. Bàbá wa Àgbàlagbàjì nílọrin, Ọlọ́run má fi nǹkan kan ṣe wọn. Kárí gbogbo àwọn kúlàfáà, àwọn náà ni à ń rí tẹ́rù òfin máa bá àwọn ọmọdé. Ọlọ́run má jẹ́ kí nǹkan kan ó ṣe wọ́n. Bismillahi li ilafi. Bismillahir rahmanir rahim. Li ilafi Quraysh ilafi nabiyyi ashta'i wa sayf wa liya'budu ba'asal ba'd allazi ya'tamu min dunihi wa amanu min khawf. Tọ́pìkì tí a fẹ́ gbéyàwó lénìí, ìràpadà àti àjẹ́. Oko tá a fẹ́ wọ̀ lálẹ́ yìí, oko kan tó ṣe pé ní ó kẹnu púpọ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ aláàfáà tí wọ́n bá débi àwọn ọ̀rọ̀ báyìí, wọ́n máa sá padà, nítorí pé oko tó léwu púpọ̀ ni, oko tó lágbára púpọ̀ ni. Ẹni tí yóò bá wọnú ẹ̀, àkọ́kọ́ ni kó gbọ́dọ̀ láyà. Èkejì ni pé ó gbọ́dọ̀ jẹ́ nítorí pé ìkọ̀kọ̀ tiẹ̀ gan-an, ìkọ̀kọ̀ rẹ̀ ó mọ́ sọ́lọ́hun, ó mọ́ níkíníkí. Ẹni tó bá ní kọ́lọ́fì kan ní kọ̀rọ̀ tó bá wọnú ọ̀rọ̀ yìí, yóò hàn nínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹni yìí ń kọ́ ìkọ̀kọ̀ tiẹ̀ náà kò dáa. Kó wá tó di pé mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdísì lórí tọ́pìkì yìí, mo fẹ́ pa ìtàn kan fún wa tí mo gbọ́ lẹ́nu bàbá kan. Bàbá yìí gan ló fún mi níyànjá pé kí n sọ̀rọ̀ yìí lórí ètò, torí pé táwa bá gbọ́ ọ̀rọ̀, tẹ́nìkan bá sọ̀rọ̀ kan fún wa tó bá jẹ́ ọ̀rọ̀ àṣírí, a kì í sọ bọ́ta. Ṣùgbọ́n tẹ́nìyàn bá fún wa ní ìsìn ní pé tó ọ̀rọ̀ yìí ẹ lè lò nítorí kí àwọn èèyàn míì lè bá kọ́ ẹ̀kọ́ níbẹ̀, ìyẹn ó wà mú ká mẹ́nubarú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Àmọ́ tí wọ́n bá fún wa ní ìsìn ní, kò dáa tó láti sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bọ́ta. Bàbá yìí ìpọ́njú mú púpọ̀, ara ní ìṣòro kọlù, atẹ́gùn bá fẹ́lú. Ṣẹ̀sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí atẹ́gùn bá fẹ́lú yàn, ìyẹn ó fẹ́ wọ àwọn ààyè tí ò yẹ kó wọ̀, àwọn ibi tí òfin ẹ̀sìn ò fààyè gbà, ìyẹn ó máa fẹ́ mẹ́sẹ̀ lénà débẹ̀. Àwọn nǹkan tí ẹ̀sìn oníkíyàn tí ò yànda fún yàn láti ṣe, ìyẹn ó fẹ́ máa ṣe. Ìyẹn ló mú kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi sọ fún wa nínú ọ̀rọ̀ kan pé kadal kufru an yakuna kufran. Ẹ̀rí kadal fakiru falayadu billah, kadal fakiru an yakuna kufran. Wípé ní tí òṣì bá pọ̀ lápọ̀jù fún ẹ̀dá ènìyàn, ìyẹn á fẹ́ lè di káfìrí Ọlọ́run.
Ọlọ́run má ta ẹnìkan kan wá lóṣì àmín má fòṣì sọ̀rọ̀ wa àmín gbogbo ẹ̀yin viewers tẹ́ ń wo ètò yìí tẹ́ ń fowó yín ra dátà tẹ́ ń fowó yín ṣí àwọn ètò wa tẹ́ ń ra àwọn ẹlòmíì gan tún náwó sí wa kò ní bàjẹ́ fún yín àmín ìpọ́njú ò ní wọnú ọ̀rọ̀ yín àmín ìgbésí ayé yín ò ní dojú rú àmín ẹ ní kábàámọ̀ pé irú ayé wo ni mo wá wá yìí Ọlọ́run o kí ló dé tó ṣe dá mi kò ní jáde lẹ́nu wa àmín Olúwa o rò dáadáa kó o tó dá mi ní Ọlọ́run níjó tọ́ sẹ́nu wa àmín ìṣòro tí ó mú wa tá fi di kèfèrí Ọlọ́run ọlá ọjọ́ èní má gbé bẹ́ẹ̀ nìkankan wa àmín ìṣòro tí ó mú wa tá fi wọnú àwọn àyè tó ṣe pé ní ẹ̀sìn ò fàyè gbà wá láti tẹrí bọbẹ̀ Ọlọ́run má jẹ́ ó dé bẹ́ẹ̀ nìkankan wa àmín àpadà sí ikú tí ó ń bá àyàn tó ṣe pé ẹni tó ti ń rí ná tó ti ń rí jẹ tó ti ń rí mu tẹ́lẹ̀ yóò àpadà dẹni tí ó máa tọrọ 100 naira kó tó róúnjẹ jẹ Ọlọ́run má gbé bẹ́ẹ̀ nìkankan wa má gbé bẹ́ẹ̀ mi má gbé bẹ́ẹ̀ yín náà ẹ ṣàmì Allahu Akbar ìṣòro yìí pọ̀ arákùnrin yìí wá lọ àyè kan nígbà tí ó ṣàdúrà títí tí kò rójú tú ẹ̀ ó wá wọ àyè yìí ibẹ̀ ni wọ́n ti wá sọ fún pé kó gbà pé tó bá ti di ní alẹ́ ní tí wọ́n fún yìí ń kọ́ kó gbé síwájú ìtàlẹ́ ẹ̀ kó lọ sùn ló bá ṣe bẹ́ẹ̀ pàtó fi kinní náà síbẹ̀ wọlé lọ sùn tiẹ̀ nígbà tó di pé oorun gbé lọ ìgbà tí ó bẹ̀rẹ̀ àlá ó kọ̀ rí wípé òun jáde kúrò nínú bọ́dì òun ó wá ń wo bọ́dì ara rẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ bí ìgbà tí èèyàn kú ń wo bọ́dì ẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ báyìí ó wá dúró báyìí ń wo ara rẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ níbi tó ti dúró tí wò lẹ́nìkan bá yọ sí ẹni wá sọ fún pé ó yá já lọ ẹni bá mú bọ́ta ó ní ẹni yìí ga tó òpó ná lọ́nà méjì náà bá bẹ̀rẹ̀ rìn yìí ó bá dòfurufú ẹni yẹn wá gbé arákùnrin dání wọ́n wá ń fò lọ ó ní nígbà táwọn fò dé àyè kan ẹ̀rù bẹ̀rẹ̀ sí ní bà òun ibi tẹ́rù tí ń bọ̀ òun yìí òun rò nǹkan kan nínú láti ṣe kí ni nǹkan náà tó rò nínú láti ṣe ní pé ní ó gbèrò pé òfurufú làwọn tí ń fò yìí ẹnìkan ní sì ń gbé òun lọ yìí ṣé kò léwu báyìí ṣé ń ṣe pé òun ti kú ṣé mọ̀ ṣé ń ṣe pé òun ti kú báyìí ó wá ń rò lọ́kàn pé kóhun ka ayatul kursi níta ń pè ní ayatul kursi aya kan nínú suratul Baqara ni àwa mùsùlùmí máa ka tí a bá wà nínú ewu àbí tá a wà nínú ìbẹ̀rù a fi máa ń bẹ Ọlọ́run fún ìṣọ́ fún ààbò ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ló mọ aya yìí tí wọ́n máa ń kà pé Allahu la ilaha illa huwa al-hayyul qayyum bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá ń rò nínú ọkàn rẹ̀ pé kóhun ka ayatul kursi bẹ́ẹ̀ ni ẹni tó gbé lọ́wọ́ lófurufú tí wọ́n ń fò lọ yẹn lẹ́ni yẹn wá sọ fún pé ó fẹ́ ka kùrìsíù àbí tó bá ka kùrìsíù òun á jóná ìwọ náà dẹ̀ jábọ́ wà dẹ̀ kú nígbà tó gbọ́ bẹ́ẹ̀ ó lóun ó yà dáalé ẹ̀gbọ́n tó sọ ń bẹ̀ yẹn ó ní kùrìsíù ó fẹ́ ka kùrìsíù òun rí pé ó fẹ́ ka kùrìsíù tó bá fi kà á òun tóun gbé dání yìí òun ó gbiná iná jóun tóun bá ṣe gbiná ìwọ náà jábọ́ wà dẹ̀ kú lóun bá kà mọ́ ó ní so ní bá bẹ̀rẹ̀ sí ní gbé òun lọ nígbà táwọn wá débì kan làwọn bá sọ ní àwọn tó òun rí àwọn èrò rẹpẹtẹ níbẹ̀ bí wọ́n ṣe ń sọ ni wọ́n ń sè tí wọ́n ń dáná tí wọ́n táwọn èrò ń lọ táwọn èrò ń bọ̀ ìyá kan wá wà lórí àga ni ìyá yẹn bá pariwo pé ta lẹ lọ mú wá yìí o irú èèyàn wo lẹ mú wá yìí ẹnìkan wá tún wá ń dáhùn pé àlejò mi ni o èmi mo ní kàn pé wá ọ̀rọ̀ yòókù pọ̀ lọ́bẹ̀ tí ó ṣe sọ lórí afẹ́fẹ́ nǹkan méjì ni mo fẹ́ lò nínú ọ̀rọ̀ yìí àkọ́kọ́ ni pé ayé kẹnu ju bí a ti ń wò yìí lọ wàláì ilé ayé tá a wà nú ẹ̀ yìí ó kẹnu ó jinú ju tá à ń wò ń ta lọ tí n bá fẹ́ sọ yẹn lóyìnbó máa sọ wípé there are a lot of things behind or beyond the physical realm. There are a lot of things that are beyond our physical experience, physical, a lot of things are hidden for us. There are several worlds that we cannot see. The unseen world. Àwọn ayé mìíràn kan wà tó pamọ́ nínú ayé tá a wà yìí tó jù làákàyè wa lọ
tó ṣe pé ní ó kẹnu púpọ̀ ẹ̀rí. Ẹlẹ́ẹ̀kejì point number 2 tí mo tún fẹ́ fàyọ nínú ìtàn yìí ni pé agbára ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Agbára ń bẹ nínú Al-Qur'an. Agbára àṣírí ń bẹ nínú ìwé mímọ́ Al-Qur'an Karim. Àṣírí wà nínú Qur'ani. Lára àṣírí tó wà nínú Qur'ani ẹ wo Ayatul Kursi tá dákọ yẹn. Ayatul Kursi tá dákọ. Kódà mo ti rí àìmọye èèyàn yàtọ̀ sẹ́ni yẹn tí wọ́n máa ń sọ fún mi pé táwọn bá ń lálàá lójú oorun, táwọn bá wà lójú oorun tẹ́rù bá ń bà wọ́n, àwọn kò rí pé àwọn bẹ̀rẹ̀ sí ní ka Ayatul Kursi lójú oorun yẹn, àwọn wá bẹ̀rẹ̀ sí ní fò, àwọn bẹ̀rẹ̀ sí ní fò lófurufú lójú oorun yẹn ni o. Nígbà táwọn bẹ̀rẹ̀ sí ní ka Ayatul Kursi, ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí wọ́n wá ìgan lè jẹ́rìí sí pé táwọn bá ka Ayatul Kursi lójú oorun, àwọn máa ń rí ara wọn pé àwọn ń fò lójú oorun. Ìyẹn ń túmọ̀ sí pé àṣírí agbára tó pamọ́ ó pọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n pọ́blẹ́mù tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nílé ní ni pé number 1 àìkéwú ó dààmú wa, ìyẹn ló jẹ́ ká pọ̀ ní wàhálà, ká pọ̀ ní dààmú. Problem number 2 ta ní ni pé àwọn solution tó jẹ́ ìntàfilé máa kọ́ǹkà àwọn ẹ̀mí kẹ́mí àti agbára burúkú tó wà nínú Kùránì kò hàn sí ọ̀pọ̀lọpọ̀. Èyí tí ojú á hàn sí jù ni àwọn nǹkan tó ṣe pé ní kò bá ìlànà ẹ̀sìn wa mu, ìyẹn lójú wa tó jù. Èyí tó jẹ́ tàbẹ́ òfin ẹ̀sìn wa yẹn kò hàn sí ọ̀pọ̀lọpọ̀. Àwọn tí wọ́n á jẹ́ pé wọ́n rí nǹkan yẹn tójú wọn tó nínú àwọn àfáà, wọ́n ń gbé pamọ́ sí abẹ́ nínú ilé nítorí pé ẹ̀rù ẹ̀yin èèyàn ń bà wọ́n pé táwọn bá fi kíní ilé yín lọ́wọ́ àwọn ò mọ̀ tẹ́ padà lọ dà, àwọn ò mọ̀ tẹ́ padà fi ṣe. Gbogbo àwọn nǹkan yìí náà fi máa pé ní tágbàlagbà fi jẹ̀kọ abẹ́ ìwé ló wà, kò sì jẹ́ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n gbà tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́, àwọn tí wọ́n sẹ́mọ̀ bọ́pọ̀lọpọ̀ ẹlòmíì kò ní gbọ́ wọn yé, ó wá mú kí àwọn àgbàlagbà kí wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí Kùránì kán máa kó sínú ilé, kán máa fi lé wọn lọ́wọ́ mọ́. Èyí wá mú kí àwọn ọ̀dọ́ ìsìn kí wọ́n máa wá tójú bọ àyè oríṣiríṣi tí ò yẹ kí wọ́n tójú bọ̀ láti lọ máa pé kí ni táwọn lè lò láti fi bọ́ nínú ìṣòro. Ẹ̀rí ìyẹn dúró bẹ́ẹ̀. Ibi tí mo tún wá fẹ́ lọ nísìn ni wípé ní kí là ń pè ní ìràpadà? Kí ni tí ń jẹ́ ìràpadà? A máa ń sábà gbọ́ pé ìràpadà. Ṣé rí àwọn àfáà wọ́n máa ń ṣe àwọn nǹkan kan bíi sàárà. Téèyàn bá wá sọ́dọ̀ àwọn àfáà pé òun ní pọ́blẹ́mù kan àbí mi, wọ́n lè pé kó lọ rẹran wá pé wọ́n pẹran. Eléyìí máa ń tako làákàyè àwọn ẹlòmíì nípa pé kí ni ẹran ṣe níṣe? Ṣé Kùránì tí wọ́n fẹ́ kà yẹn, ṣé Kùránì yẹn ń gba ẹ̀jẹ̀ ni? Wọ́n á fẹ́ wọnú àwọn ìtàn kan ibi tí wọ́n ti derive àìdíà pé kan sọ pé kíyàn lọ ra ẹran wa. Ó ní nǹkan kan, ó láwọn nǹkan kan tí wọ́n kà tí làákàyè wọ́n fi lọ síbi irú nǹkan bẹ́ẹ̀. Inú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yóò wà ní Siratu Nabawiyya ní Ibn Hisham, ìtàn ìgbésí ayé Ànábì wa Muhammad, gbogbo ìtàn tó ní ṣe tó connect mọ́ ìgbésí ayé Ànábì. So ẹni tó kọ tírà yìí ni à ń pè ní Ibn Hisham. Ó wá sọ ń bẹ̀ yìí pé Ibn Ishaq, one of the Arabian historians tá ń pè ní Ibn Ishaq, ó kọ nínú ìtàn tó gbà jáde lẹ́nu àwọn èèyàn nílẹ̀ Lárúbáwá. Ṣé mọ̀ pé àwọn historian àtijọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kọ sínú àwọn tírà ìtàn wọn yẹn, wọ́n ń ṣe research káàkiri ni wọ́n ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn èèyàn tí wọ́n fi dọkumẹ́ntì nǹkan yẹn. So nínú àwọn tó jẹ́ gbòógì nínú àwọn tó kọ ìtàn Lárúbáwá, Ibn Ishaq jẹ́ kan bẹ̀. Ó wá sọ wípé ní bàbá tó bí Ànábì Muhammad tí ń ṣe grandpa of Prophet Muhammad tá ń pè ní Abdul Muttalib. Ní ìgbà kan rí, bàbá yìí ṣe àlùkáwà ní pé tí òun bá fi lè ní ọmọ ọkùnrin tó pé 10, tọmọ ọkùnrin òun pé 10 nílé ayé, tí ó sì jẹ́ pé ọmọ òun ni 10 tó sì dọ́kùnrin, kò ká obìnrin mọ́ o, ń pè ní òun ó mú ìkan nínú wọn, òun ó pa fún Ọlọ́run Ọba
níbi Kaaba ti wà tipẹ́tipẹ́ kan tó bí ànábì so pé òun ó pa ẹ̀kan nínú àwọn ọmọ ẹwọ́rú àkídà yẹn ẹwọ́rú àdíọ́kàn àwọn lárúbáwá àtijọ́ wọ́n nígbàgbọ́ pé ìyẹn lè fọmọ rúbọ fọ́lọ́hun ìyẹn lè fọmọ ṣe ètùtù ìgbàgbọ́ wọn nìyẹn so ó wá ń ṣèlérí pé tọ́pọ̀ ọmọkùnrin òun bá fi pé 10 ìkan nínú wọn yóò jẹrin ètùtù fọ́lọ́hun ẹwọ́rú àkídà yẹn so ìgbà tó wá pinnu pé òun ó ṣe bẹ́ẹ̀ Ọlọ́run wá ṣe àmì sí ọ̀rọ̀ rẹ̀ lóòótọ́ ó wá bí ọmọkùnrin pé orí 10 nígbà tó wá di wípé ọmọkùnrin náà pé 10 táwọn 10 sì di géńdé tó di pé géńdé tí wọ́n dà yìí wọ́n tó kó lẹ́yìn lọ sójú ogun pé tó èmi náà fẹ́ lọ jagun o mo kó àwọn ọmọ mi lẹ́yìn tí wọ́n gbìjà mi so ó wá pinnu wípé ní àdéhùn tí òun ṣe fọ́lọ́run wípé tí wọ́n bá pé 10 tí wọ́n sì dángájíá tí wọ́n àwọn 10 yàn débi pé wọ́n lè gbìjà òun mú kan nu wọn òun pa ó wá fẹ́ pé àdéhùn yìí abẹ́rẹ́ nísìn so ṣé ẹ mọ̀ pé kò sọ pé nọ́mbà báyìí lòun ó mú so ó wá kú pé ta ni òun ó mú nínú àwọn 10 tí òun fi ṣe ẹran rúbọ fún Ọlọ́run ọba ó wá kó àwọn 10 lẹ́yìn ó wá ní kí wọ́n mú ní karahun ó ní kí wọ́n mú ó ní karahun kan tí wọ́n máa ń lò lọ́dọ̀ àwọn adífá jọ̀hún so ìbò ni wọ́n máa ń pè ìbò lọ́dọ̀ tiwọn nínú èdè tiwọn ó wá ní kẹ́nìkan kan ó mú ìbò yìí kí ó kọrúkọ tiẹ̀ sí ara rẹ̀ nípe ní kí ẹnìkan kan wá tẹ̀lé òun lẹ́yìn ó wá kó wọn lọ síbi òòṣà kan tí a pè ó kọ òòṣà yìí ní Hubal nínú Kaaba níjọ́ tá ń wí yìí òòṣà ni wọ́n kó sínú ẹ̀ òòṣà ni wọ́n kó sínú Kaaba níjọ́ náà ìkan nínú àwọn òòṣà tó wà níbẹ̀ ní jẹ́ Hubal so kànga kan wà nínú Kaaba níjọ́ náà tí wọ́n gbẹ́ sínú Kaaba gangan in the center of the Kaaba kànga kan wà níbẹ̀ nígbà àtijọ́ inú kànga yẹn gbogbo àwọn tó bá fẹ́ fún òòṣà ní nǹkan ẹ̀bùn bíi góòdù sílvà owó inú kànga yẹn ni wọ́n máa padà dá nǹkan yẹn jọ sí tí wọ́n máa dá jọ sí so Hubal yìí ó jẹ́ òòṣà kan tí wọ́n gbé sí orí kànga yẹn so ó wá kó àwọn ọmọ rẹ̀ lẹ́yìn wá sí di òòṣà yìí ó wá pe abọ rẹ̀ tí máa bọ Hubal yìí òòṣà yìí pé ní bá mi ṣe àyẹ̀wò lórí àwọn ọmọ mi èyí tí irúnmọlẹ̀ bá mú tí ń fi ṣe ètùtù fún Ọlọ́run ọba kálukú wọn wá dá ìbò tiẹ̀ wọ́n dájọ́ sọ́dọ̀ abọ rẹ̀ yìí ẹni tó wá kéré jù ní gbogbo àwọn ọmọ tí Abdulmutalib bí yìí à ń pè ní Abdullahi so òun lẹni tó kéré jù nínú wọn òun àti Zubair àti Abu Talib àwọn mẹ́ta yẹn ni wọ́n jẹ́ ìdí igi kan náà nínú ọmọ Abdulmutalib àwọn onítàn sọ fún wa pé ní Abdullahi yìí tó padà bí Ànábì wa Muhammad so ó jẹ́ ẹni tí ọmọ tí Abdulmutalib yìí tó fẹ́ràn jùlọ nínú gbogbo àwọn ọmọ rẹ̀ báyìí ni Abdulmutalib ó nígbàgbọ́ yí pé ní ẹni tó òun fẹ́ràn jù yẹn gangan òun ló yẹ kí òun fi ṣe ìrúbọ fún Ọlọ́run ọba pé tí kò bá fi lè jẹ́ pé òun ni kíní yẹn mú ó ní láti jẹ́ wípé òun ti ṣe àṣìṣe nínú àyẹ̀wò yẹn gbà tó wá di pé wọ́n bẹ̀rẹ̀ àyẹ̀wò yìí pé ta ni irúnmọlẹ̀ ó mú láti fi ṣe ìrúbọ yìí Abdulmutalib òun dìde ó bẹ̀rẹ̀ sí ní ṣàdúà so báyìí ni bàbá abọ rẹ̀ yìí bá bẹ̀rẹ̀ sí ní da àwọn kinní yìí ó bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tó yẹ kó ṣe ìgbà tí ìbò yóò mú Abdullahi yẹn gangan náà ni ìbò mú wípé kán lọ pa láti fi ṣe ìrúbọ fún Ọlọ́run lẹ́yìn eléyìí Abdulmutalib ó kì ọmọ yìí mọ́lẹ̀ ó mú ọ̀bẹ ó pọ́n ọ̀bẹ mú dáadáa ló bá mú ọmọ yìí ó mú lọ sí àyè kan tí a ń pè ní Isafu wa Naila so Isafu wa Naila yìí òòṣà méjì kan ni tó sì jẹ́ pé ibẹ̀ ni yóò ti du ọmọ náà ó wá mú ọmọ yìí lẹ́yìn láti lọ pa níbẹ̀ báyìí ni gbogbo ará ìlú Kùrẹ́ṣì àwọn ìran Kùrẹ́ṣì tí wọ́n jẹ́ ará Mẹ́kà ni wọ́n bá gbá tẹ̀lé lẹ́yìn Abdulmutalib kí ló fẹ́ ṣe ó lóun fẹ́ pa ni òun ó dù fún Ọlọ́run gẹ́gẹ́ bí ìlérí òun làwọn Kùrẹ́ṣì bá pariwo
àti gbogbo àwọn ọmọ Quraysh náà bá pariwo pé láyéláyé ọmọ eléyìí kọ́ ló pa, tó bá tiẹ̀ pa ọmọ kan fi ṣe rúbọ kì í ṣe Abdullahi yìí ló pa fún Ọlọ́run. wọ́n wá sọ fún bẹ̀ wípé ní tó rántí pé ìwọ ni baálẹ̀ gbogbo Mẹ́kà, tó bá fi ṣerú nǹkan yìí gbogbo aráàlú Lárúbáwá tó kù àwọn náà máa fi ọmọ wọn máa pa láti fi ṣe ètùtù fún Ọlọ́run ọba. ó di ìlànà nìyẹn o, rò dáadáa kó o tó ṣe, má fi ìlànà tí ò dáa má fi lọ́lẹ̀ fún àwọn èèyàn yòókù. nídìí eléyìí ni wọ́n wá sọ fún wípé ní àwọn ò fún ẹ ní ìmọ̀ràn kan, lọ sí àyè kan tí a ń pè ní Hijaz. tó o bá débẹ̀ wàá bá oníwòmípè kan bẹ̀. ẹni yìí òun máa ń ríran, aríran ni, ó sì ní àǹjọ̀nú tí máa yọ sí tí máa bá a sọ̀rọ̀. lọ bá kó o bí léèrè, kó o ṣàlàyé ọ̀rọ̀ rẹ fún, kó sì júwe ọ̀nà àbáyọ fún ẹ. tó bá sọ pé kó o lọ pa ọmọ yìí, lọ pa. tó bá sì fún ẹ nímọ̀ràn míì kó o tẹ̀lé. báyìí ni Abdulmutalib ló bá gbéra, àwọn èèyàn díẹ̀díẹ̀ tẹ̀lé, wọ́n kọjá sí ìlú Medina tí wọ́n wí yìí. ìgbà tí wọ́n dé àyè kan tí wọ́n ń pè ní Kaibara, wọ́n bá oníwòmípè yìí, aríran yìí, wọ́n bá níbẹ̀. so wọ́n wá lọ ṣàlàyé ọ̀rọ̀ wọn fún un pé báyìí kàṣá báyìí káwòdì, ọmọ yìí ní ìbò mú pé káwọn ó pa, ṣùgbọ́n àwọn aráàlú ò gbà pé kóun ó pa, kí lórí sí i. ó wá sọ fún wọn pé ní àǹjọ̀nú tí máa sọ̀rọ̀ sóhun létí kò sí nítòsí báyìí, kí wọ́n padà wá tó bá di ní ọ̀la. wọ́n wá wò pé ọ̀nà jìn, wọ́n wá sùn, wọ́n lọ ilé, wọ́n wáyé kan wọ́n sùn sí. nígbà òdíjọ́ kejì àǹjọ̀nú yìí dé, so ẹni yìí wá pè wọ́n pé ó ti yá. wọ́n bẹ̀rẹ̀ sí ní, so ó wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún wọn. ó wá sọ fún wọn pé ní nílẹ̀ Lárúbáwá tẹ́ ti wá yẹn, agbègbè tẹ́ ti wá yẹn, tí ẹ bá fẹ́ san ìtanràn wípé ní ẹni yìí ó pààyàn o, ó wá bẹ̀bẹ̀ wípé òun ò mọ̀ọ́mọ̀ pa, kí lẹ máa gbà lọ́wọ́ ẹ̀ tẹ́ fi ṣe bí owó ìtanràn, owó ẹ̀mí fún ẹni tí wọ́n pa yẹn. so wọ́n wá dá lóhùn, wọ́n ní ashar minal ibil, ràkúnmí ìbílẹ̀, ràkúnmí 10 ni àwọn máa gbà gẹ́gẹ́ bí díyà ìtanràn. nígbà náà ni arábìnrin yìí tí ń wo nǹkan yìí tó jẹ́ aríran yìí, ó wá sọ fún wọn pé ní ẹ máa padà lọ Mẹ́kà tẹ́ ti wá. ọmọ tí ẹ wí yìí ẹ mú síwájú òòṣà, ràkúnmí 10 ẹ kó kalẹ̀. tẹ́ bá ti kó kalẹ̀, kẹ́ wá pé abọ́ rẹ̀ tí máa ṣe ìbò yìí wípé kó di ìbò padà lórí pé ṣé ràkúnmí 10 ni àbí Abdullahi yẹn ni kí wọ́n lò fún ẹran ètùtù. nígbà tí wọ́n pé n tí ìbò bá wá mú, a jẹ́ pé ntọ́lọ̀ wọn bá múnú kí wọ́n pa á. náà bá padà sí Mẹ́kà, náà bá ṣe bí ẹni yìí ṣe wí. wọ́n kó ràkúnmí 10 kalẹ̀, wọ́n gbé Abdullahi kalẹ̀, ìbò rẹ̀ ó yẹ dá. náà bá dá ìbò náà. ìgbà tí wọ́n máa dá ìbò yìí, ó bá di wípé Abdullahi ni ìbò tún mú, wípé kí wọ́n lọ pa, kì í ṣe ràkúnmí 10. so wọ́n tún kó ràkúnmí 10 míì, wọ́n tún kó kún, ó di mélòó? ó dogun. wọ́n tún ṣe ìbò yìí lórí ẹ̀ pé ta ni káwọn pa gẹ́gẹ́ bí ẹran rúbọ, ràkúnmí 20 ni àbí Abdullahi. ìgbà tí ìbò jáde, ó tún mú Abdullahi pé kí wọ́n lọ pa sẹ́ẹ̀. wọ́n tún kó ràkúnmí 10 míì kún, ó tún di 30. Abdullahi rèé, ràkúnmí 30 rèé, ìbò ó yá ìwo ni ká mú. ìgbà tí wọ́n tún dá ló bá tún mú Abdullahi. wọ́n tún kó ràkúnmí 10 míì kún, ó di 40. Abdullahi rèé, ràkúnmí 40 rèé, ta ní ká fi ṣẹran ètùtù. ìgbà tí ìbò jáde, Abdullahi náà ló tún mú. wọ́n kó ràkúnmí 10 míì kún, ó di 50. ràkúnmí 50 rèé, Abdullahi rèé, ta lẹ́ran ètùtù, ó tún mú Abdullahi ní kí wọ́n lọ pa. wọ́n tún kó 10 kún, ó di 60. ràkúnmí 60 rèé, Abdullahi rèé, ta ní ká pa, ó tún mú Abdullahi. wọ́n tún kó 10 míì kún, ó di 70. ràkúnmí 70 rèé, Abdullahi rèé, ìbò ta ló mú, ó tún mú Abdullahi. wọ́n tún kó 10 míì kún, ó di 80. ràkúnmí 80 rèé, Abdullahi rèé, ta ní ká pa fún ẹran rúbọ, ó tún mú Abdullahi. wọ́n kó 10 míì kún, ó di 90.
ràkúnmí àádọ́rùn rèé Abdullahi tanikapa fún rúbọ ó tún mú Abdullahi. Wọ́n kó mẹ́wàá míì kún ó di 100 ràkúnmí 100 rèé Abdullahi rèé ìbò bá wa wò tanika mú ńgbà náà ló ṣẹ̀ṣẹ̀ wá mú ràkúnmí 100 ẹgbẹ́ Ọlọ́run bá tóbi jama. Gbogbo bí wọ́n ṣe ń ṣe ìbò yìí tí wọ́n ń ṣe ìbò yìí lọ́wọ́ bẹ́ẹ̀ ni Abdul Muttalib ń gbàdúrà ní kíkankíkan torí pé ọmọ tó fẹ́ràn jù ni ló ń tẹra mọ́ àdúrà pé Olúwa o ṣàánú òun lórí ọmọ yìí ṣàánú òun lórí ọmọ yìí. Níjọ́ náà Abdullahi yìí òun ni last born fún Abdul Muttalib ó sì ṣẹmọ̀ ó wà gẹ́gẹ́ bí ọ̀dọ́ níjọ́ náà nígbà tó wá di wípé ìbò wa mú ràkúnmí 100 wọ́n wá pa ràkúnmí 100 náà. So wọ́n sì gbọ́dọ̀ jẹ́ àwọn tó jẹ́ fámílì tí wọ́n ní ẹran ràkúnmí 100 yẹn wo ràkúnmí 100 bí ó ṣe pọ̀ tó wọ́n dú gbogbo ẹ̀ pátá ìgbà tí wọ́n dú wọ́n pa wọ́n sì fi kalẹ̀ síbẹ̀ gbogbo ẹni tó bá fẹ́ jẹ ń bẹ̀ yóò máa wá bu tiẹ̀ wọ́n gbọ́dọ̀ lé ẹran kókó ń bẹ̀ la insanun wala zabuhu wọ́n gbọ́dọ̀ lé ẹnikẹ́ni tó wá sí díẹ̀ tó fẹ́ bù wọ́n gbọ́dọ̀ lé kúò èyíkéyìí ẹranko míì náà tó bá ní gbèrègbèrè débẹ̀ òun náà ń jẹ bẹ̀ wọ́n gbọ́dọ̀ lé kúò àwọn ẹbí tó pa kinní yẹn nìkan ni wọ́n gbọ́dọ̀ jẹ bẹ̀ wọ́n gbọ́dọ̀ fi sílẹ̀ síbẹ̀ ni ẹ̀rí. So láti ìgbà náà ló ti di wípé ní táwọn lárúbáwá tí wọ́n bá fẹ́ san ìtanràn tí wọ́n bá fẹ́ mú ìtanràn wá wípé ní èèyàn pààyàn ó wá bẹ̀bẹ̀ pé òun ò mọ̀mọ̀ wọ́n wá fẹ́ gba ìtanràn lọ́wọ́ ẹ̀ ràkúnmí 100 ni wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀. ìgbà tí ẹ̀sìn Islam náà dé náà akọ̀ráhálì Islam so ràkúnmí 100 yìí náà ni Islam fi ṣe díyà lórí pé tíyàn bá ṣe mistake pààyàn bíi accident. ìyẹn náà ni wọ́n ṣe ń lò ní Saudi Arabia dìsín ẹ wo ọjọ́ tí crane já lórí àwọn tó lọ ṣe hajj so ẹ rí i pé wọ́n calculate wípé ní èló ni wọ́n san lówó ẹ̀mí fún ẹ̀mí kọ̀ọ̀kan tó bọ́ so iye owó ràkúnmí 100 yẹn náà máa ṣẹ́ with the current price iye yẹn ni price tí wọ́n wá san fún family kọ̀ọ̀kan tó bá lùsì èèyàn so bí wọ́n ṣe ń ṣe nìyẹn. Now ibo la wá ń lọ́bẹ̀ ní wípé ní nínú ìtàn yìí a rí wípé Ọlọ́run ọba ó gba ràkúnmí 100 dípò kí wọ́n pa ènìyàn yìí ó wá yànda ọmọ yìí tí ń ṣe Abdullahi ó yànda ìkalẹ̀ fáwọn tó ní ó ní kán lọ pa ràkúnmí 100. So ìgbà yẹn a lè máa wò wípé ní ìbọ̀rìṣà wọ́n ní òrìṣà lóòótọ́ ṣùgbọ́n wọ́n mọ̀ pé Ọlọ́run ọba wà wọ́n nígbàgbọ́ pé Ọlọ́run wà wọ́n dá Ọlọ́run mọ̀. In problem tí wọ́n kọ̀ ní ni pé wasait wọ́n gbà yí pé ní àwọn ò lè rí ọ̀dọ̀ Ọlọ́run bá wọ̀ direct àwọn ò lè rí ìbéèrè àwọn béèrè lọ́wọ́ Ọlọ́run bá direct àfi through àwọn intercessor tí ń ṣe àwọn òrìṣà yìí ìgbàgbọ́ wọn nìyẹn kì í ṣe pé wọn mọ̀ pé Ọlọ́run ló wà. tí wọ́n bá bi wọ́n léèrè pé ta lọ́ba tó dá ẹ ta lọ́ba tó dá yín ta lọ́ba tó dá sánmọ̀ wọ́n á sọ pé Allah Ọlọ́run ọba ni wọ́n sọ pé òrìṣà. Àmọ́ problem wọn ni pé Ọlọ́run nìkan ò lè dá àwọn ọ̀rọ̀ àwọn mójútó àfi káwọn nǹkan míì náà kó kún so ṣúra káhà ni wọ́n ṣe fọ́lọ́wọ́n ba kì í ṣe pé wọ́n nígbàgbọ́ pé Ọlọ́run ba ẹ̀ẹ̀kan ṣoṣo ni. So ìyẹn bẹ́ẹ̀ nígbà tí ó wá di wípé ní Abdullahi àti Abdul Muttalib wọ́n kò ní ààyè yìí tí wọ́n ti pa ẹran tí wọ́n kò ń bẹ̀ ní kété tí wọ́n kò ń bẹ̀ Abdul Muttalib bá kí ọmọ rẹ̀ mọ́lẹ̀ tí ń ṣe Abdullahi ó fẹ́ lọ́ọ́ fẹ́yàwó fún un pé adúpẹ́ tí ikú yẹ̀ lórí rẹ̀ ó yá wá lọ́ọ́ fẹ́yàwó ó wá mú lẹ́yìn ó wá di ọ̀dọ̀ wọ́n wá ń lọ níbi tí wọ́n ti wá ń lọ yìí obìnrin kan wà ní ìtòsí Kaaba obìnrin yẹn ó jẹ́ ìran Asad à ń pè àwọn ìran kan nílẹ̀ Lárúbáwá ní Bani Asad bun Abdul Uzza àwọn ìran yẹn according to nǹkan tí bàbá wa Ibn Kathir kọ nínú tafsir wọn ní kanatil ainu fi Bani Asad àjẹpọ̀ nínú àwọn Bani Asad ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn àjẹ́ ni wọ́n so àtàdébi pé innal baqarata samina awi naqata samina tán bá rí màálù tó bá tóbi tó lọ́ra lára dáadáa tàbí wọ́n rí ràkúnmí tó tóbi tó lọ́ra dáadáa tamuru bi adim tó bá gbáwájú ta lé wọn kọjá yu ayinu wọ́n á ranjú mọ́ ẹran yẹn pé ẹran ló tóbi tó báyìí kí ni wọ́n wá ṣe wọ́n á ranjú mọ́
wọ́n á sọ fún onígbólóhùn tí wọ́n máa pè tí wọ́n sọ pé ya jariya kudil miktala wa dir'am fa atayna bilami al inaqa tó máa fi lè wí tí wọ́n wí yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ ẹran yẹn máa ṣubú yóò sì kú. So tẹ́ran yẹn bá ti ṣubú tó kú tó ó dóúnjẹ fún wọn nu wọ́n yọ̀bẹ tí wọ́n sì jẹ. So ìgbà tí wọ́n máa ń kọjá lọ tí Abdul Muttalib mú ọmọ yìí lọ láti lọ fẹ́ ìyàwó fún òun ń lọ wájú Abdullahi ń bọ̀ lẹ́yìn ó ń tẹ̀lé bàbá rẹ̀. Báyìí ni ọmọbìnrin kan tóun jẹ́ ìran àwọn tí àjẹ́ pọ̀ nínú wọn yìí ló bá rí Abdullahi bó ṣe wo ló bá súnmọ́ Abdullahi ló bá wo ojú Abdullahi báyìí ló bá sọ fún un pé ó rẹ̀ já bọ́ sí kọ̀rọ̀ bìkan bẹ̀ yẹn kájọ sáré ní àjọṣepọ̀ ọkùnrin àtobìnrin ó sọ bẹ́ẹ̀ fún Abdullahi. Abdullahi ní èmi àti bàbá mi lájọ ń lọ bàbá mi ní ń lọ wájú kò ní sí àyè fún mi láti bẹ́ẹ̀ wọkọ̀ ọ̀rọ̀ bìkan láti lọ bẹ́ẹ̀ ṣe nǹkan kan pé torí pé òun ò lè fi bàbá òun sílẹ̀. Báyìí ni Abdullahi ó tẹ̀lé bàbá rẹ̀ wọ́n lọ sínú àwọn ẹbí kan ẹbí Wahab bun Abdul Manaf. Bàbá yìí tí ń ṣe Abdul Muttalib yìí ó lọ fẹ́ ọmọ Wahab tí a ń pòókọ rẹ̀ ní Amina ó lọ fẹ́ fún ọmọ rẹ̀ Abdullahi ó so igi rẹ̀ fún ó san gbogbo tó yẹ kó san ó fẹ́ yàwó jọ náà ó fẹ́ fún ọmọ rẹ̀ ó di pé Abdullahi ó di oníyàwó wọ́n lọ lé òun àti ìyàwó rẹ̀ nígbà tó dalẹ̀ wọ́n jọ ní nǹkan papọ̀. Ọba tó ń ṣàánú ọba aláàánú tí ò kó di ìṣàsùn tí ń ṣe bẹ̀ òun jọ náà tí Abdullahi sun àkọ́kọ́ tó sùn pẹ̀lú ìyàwó tí wọ́n ṣẹ̀ fẹ́ fún tí ń ṣe Amina yìí òun jọ náà ni wọ́n fi lóyún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ngbò wá dijọ́ kejì ni Abdullahi bá sáré jáde lé ló bá pa gbogbo ó wá ọmọ obìnrin tó pàdé rẹ̀ lánàá yẹn obìnrin tó dá dúró lọ́nà pé já bọ́ sí kọ́nà àbìkan kájọ sáré ní nǹkan pọ̀ ó wá trace obìnrin yẹn ló wá rí ló bá lọ bá pé arábìnrin àná yẹn àwọn ń kánjú lọ bìkan ni ó yá já lọ ṣe tó wí yẹn ó ló ti bọ̀ ó ló ti létí ó ní ṣé orí lánàá tó ń lọ́hùn ìmọ́lẹ̀ kan ni mo rí lára rẹ ni mo fi dá ọ dúró àmọ́ lẹ́ni tó wá yìí ìmọ́lẹ̀ yẹn ò sí lára rẹ mọ́ ó ti kúrò lára rẹ ó ti bọ́ sára ẹlòmíì bó ṣe wà yìí ó ti di kòròfo mi nídìí ẹ mọ́ lọ ẹgbọ́ lọ́wọ́n bá tóbi jàmá. Allahu akbar. Ẹ̀kọ́ wà nínú ìtàn yìí tí mo fẹ́ ká kọ́. Ayé kẹnu o wallahi tallahi ayé kẹnu kí gbogbo olóríire kó gbé oríire rẹ̀ pamọ́ sábẹ́ Kùránì sábẹ́ Ọlọ́run sọ fọ́lọ́run kó bẹ́ẹ̀ ṣó oríire rẹ̀ má ṣe làwùlàwù ládùúgbò má sì jẹ́ kí àwọn Saheed Shittu ó kó bá ẹ irinṣẹ́ àwọn àjẹ́ làwọn Saheed Shittu o irinṣẹ́ àjẹ́ ni wọ́n o wọ́n ń tàn yín ni o wọ́n ń tàn yín ni o nǹkan kì sínú ayé ìtọ́lọ́wọ́n bá dá Ọlọ́run dá àwọn àbámì sábẹ́ sánmọ̀ má jẹ́ wọ́n tàn ẹ́ o. Báwo lárábìnrin yẹn ṣe mọ̀ wípé ìmọ́lẹ̀ kan wà lára Abdullahi káwá sọ pé Abdullahi fall fún trap yẹn tó tẹ̀lé arábìnrin yẹn wọ́n tí ìbá ṣẹlẹ̀ sí tí ànábì ó bá tiẹ̀ padà wá ayé ẹ wo bí tí ìbá lọ bọ́ sí ẹ wo bí tí ìmọ́lẹ̀ yẹn ìbá lọ bọ́ sí ara ẹni òkùnkùn ni ìmọ́lẹ̀ yẹn ìbá lọ bọ́ sí ó ṣeé ṣe kí wọ́n pa ní òkùnkùn yẹn. Allah. Ẹ wò ó ṣeé ṣe kí wọ́n pa náà òkùnkùn yẹn tó bá ṣe wípé ní ànábì bá fọ́ọ̀lù fún trap yẹn ni tó bá ṣe wípé ní ó bá fọ́ọ̀lù fún trap yẹn ń bọ̀ do not disturb ni mo ń wáyé o ìrìn yá máa bí tó wà lọ náà tó bá yẹ kó bá fọ́ọ̀lù fún trap yẹn ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ní pé ní ẹ wá wò ó wọ́n fẹ́yàwó fún Abdullahi tán ó wá sọ fún pé ó ti di kòròfo ìwọ ọ̀dọ́ tó ń tọ káàkiri tó yẹ pé gbogbo àwọn àyàn gay gbogbo fine gay ládùúgbò
gbogbo àwọn fine girl ládùúgbò nínú kámpọ́ọ̀sì ló ti rẹ̀ dáa fẹ́ bẹ̀rẹ̀. Ẹ̀yin ọkùnrin ẹ lọ ṣọ́ra, ẹ ṣọ́ra púpọ̀, ẹ lọ ṣọ́ra yín púpọ̀. Ẹ̀yin ọ̀dọ́, ẹ̀yin ọkùnrin ẹ ṣọ́ra yín. Kó jẹ́ pé gbogbo oúnjẹ ni wọ́n máa fẹ́ jẹ, gbogbo nǹkan tó bá ti rí báyìí tó wà látó gbogbo nǹkan under the skirt ní máa ń wù ẹ́. Sórí oríṣiríṣi àwọn obìnrin o, àwọn obìnrin tó ń wò yẹn tí wọ́n ń wò pé ó lẹ̀ pa, ó ṣe kìíní, ó ní 8 shape figure 80, ó slim kìíní kan tó ń dá ẹ lórí tó ń dá ẹ lọ́rùn yẹn. Kì í ṣe gbogbo oúnjẹ nìyẹn máa jẹ o. Gbogbo gungi kó ṣọ́ igi gùn kó má bàa gun igi aládín. Èèmọ̀ pọ̀ lábẹ́ àwọn obìnrin, èèmọ̀ pọ̀. Ẹlòmíì abẹ́ obìnrin ló ti dìn sọ́fìn ayé, tí wọ́n ti gba gbogbo àlámọ̀rí ẹ̀, tí wọ́n ti gba gbogbo tó yẹ kó fi déèyàn, ibẹ̀ ni wọ́n ti gbà. Ní Kùránì fi wá ń sọnù Súrátù Ṣúrà, bá ń lọ síbẹ̀. Ó wá ń sọ fún wa ń bẹ̀ yìí pé ní A'udhu billahi minash shaitani rajim, Súrátù Ṣúrà àyà 30. Bismillahir rahmanir rahim. Wa ma asabakum min musibatin fabima kasabati aydikum. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir bima kasabati aydikum wa ya'fu an kasirin. Al-Qur'ani ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ewu, ọ̀pọ̀lọpọ̀ nǹkan aburú, ọ̀pọ̀lọpọ̀ àdánwò, ọ̀pọ̀lọpọ̀ àìríjẹ àìrímu, ọ̀pọ̀lọpọ̀ àìrínà àìrílò, ọ̀pọ̀lọpọ̀ àìníṣẹ́ lọ́wọ́, iṣẹ́ kó ṣẹ́ bọ́ lọ́wọ́ èèyàn, ọ̀pọ̀lọpọ̀ kan sákìyàn níbi iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ ká máa lé físà fógún ọdún ká máa rí gbà, ọ̀pọ̀lọpọ̀ ká máa léwé ìgbélú fódìdí ogún ọdún ká máa rí gbà. Mi musibati fabima kasabati aydikum wa ya'fu an kasirin. Ọ̀pọ̀lọpọ̀ ká máa lé nǹkan ká máa bá, káwọn ẹgbẹ́ wa máa gbé nǹkan rẹ̀ ṣe nínú ayé káwa má rí irú ẹ̀ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ká máa lé kọ́ńtrátì ká má rí. Ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn nǹkan aburú tí ń ṣẹlẹ̀ sí wa lé ayé fabima kasabati aydikum. Kùránì ní àfọwọ́fà yín ni, ẹ̀yin lẹ ṣàfọwọ́fà rẹ̀ fúnra yín. Àfọwọ́fà yín ni, àfọwọ́fà yín ni, ntẹ́ fọwọ́fà fúnra yín ni ló pọ̀ jù ń bẹ́ẹ̀. Kódà gbogbo ẹ̀ ló pé, gbogbo ẹ̀ ló pé, àfọwọ́fà ni. Wọ́n lẹ́nìkan ó sọ fún bàbá wa tá ń pè ní Allahu, wọ́n pè ní wọ́n pàfà kan ní Allahu bun Badri. Ó sọ fún pé nígbà tí Kùránì sọ pé àdánwò tó bá débẹ̀ dá láyé àfọwọ́fà rẹ̀ ni. Kasabati aydikum. Òun tóun jẹ́ afọ́jú yìí, àdánwò tó sọ òun dáfọ́jú yìí, mo ló ti wá tó jẹ́ pé àti kékeré tóun ò tiẹ̀ tí ìmọ̀ dẹ́ṣẹ̀ lòun ti jẹ́ afọ́jú. Ẹ̀ṣẹ̀ wo wá ni òun ṣe àfọwọ́fà rẹ̀ tóun fi wá jẹ́ afọ́jú? ń béèrè lọ́wọ́ àfáà yẹn tá ń pè ní Allahu bun Badri. Wọ́n ní kí làfáà yẹn sọ fún? Àfáà yẹn ni fabi dhunubi walidayka, lọ́ọ́ wádìí lọ́wọ́ àwọn òbí rẹ̀, àwọn òbí rẹ̀ ló ṣẹ̀, ẹ̀ṣẹ̀ yẹn ni wọ́n kó fún wọ. Allahu akbar. Ìgbà míì náà wà tó ṣe pé ní orí ibú tó bẹ́lòmíì àṣeélẹ̀ àwọn òbí rẹ̀ ni. Bàbá àti ìyá rẹ̀ ló ti ṣe nǹkan kan, bàbá tàbí ìyá rẹ̀ ló ti ṣe nǹkan kan nínú nǹkan aburú, nínú tí ò dá, tọ́lọ̀ wá kẹsàn rẹ̀ fóun. Eléyìí ó fi yé wa pé ní nǹkan míì náà wà tí ń ṣẹlẹ̀ sí ẹ̀dá ènìyàn nínú ayé tó ṣe pé ní kò ní í ṣe pẹ̀lú ẹ̀mí òkùnkùn àbí àjẹ́ àbí nǹkan kan, tó ṣe pé ní èèyàn fúnra rẹ̀ gan ló ṣàfọwọ́fà, yálà ó dẹ́ṣẹ̀. Téèyàn bá dẹ́ṣẹ̀ tó ṣẹ̀ ńgbà míì, Ọlọ́run á máa ṣílẹ̀kùn àdánwò fún. Ilẹ̀kùn àdánwò tọ́lọ́run ti tìpa tẹ́lẹ̀tẹ́lẹ̀ látara ẹ̀ṣẹ̀ àfọwọ́fà tó ṣe, Ọlọ́run á ṣílẹ̀kùn yẹn lẹ̀. Ogun àjẹ́ tí ń ja ẹlòmíì ìbá má jà á, ṣùgbọ́n níjọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ̀ sófin Ọlọ́run, lọ́lọ́run bá ṣílẹ̀kùn àwọn àjẹ́lẹ̀ kó yá ẹ lọ ra mú, kì í gbọ́ràn, ẹ lọ kọ́ ọlọ́gbọ́n. Nítorí pé àwọn àjẹ́ náà jùnúdù láì ní wọn, ọmọ ogun Ọlọ́run ni wọn. Walillahi jùnúdù samawati wal ardi.
ọmọ ogun ọlọ́run làwọn náà tọ́lọ́run bá dá sórí ilẹ̀ láti máa fi na ń pàṣán gbogbo àwọn èèyàn tí ó ṣe pé ní wọ́n máa ń ṣaláìgbọràn ẹ̀rí tá a bá wà nínú ìṣòro tá a wà nínú ilé kókó kí la wá lè máa ṣe lára àwọn nǹkan tí ànábì recommend fún wa láti máa ṣe òun náà ni kí a máa ṣe sàárà ìgbà tí òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó rìnrìn àjò tó lọ sí sánmà tá à ń pè ní Isra wal Miraj ó wá rí àwọn nǹkan ìyanu nǹkan ìmọ̀ ìgbà tó wá di wípé wọ́n ṣí iná hàn nígbà táwọn bí yẹ inú náà wò ó wá rí wípé ní àwọn obìnrin ni wọ́n pọ̀ jù nínú àwọn tí ó wọ̀nà Ọlọ́run Ọba fálẹ̀ iyadhu billah nígbà táwọn bí wá darí dé sílé ayé ó wá sọ fún àwọn èèyàn ó sọ fún àwọn obìnrin ó ní yá ma'shara nisa tasaddaqna ó ní ẹ̀yin obìnrin o tasaddaqna ẹ lọ pọ̀ ní ìmọ̀ ṣe sàárà tasaddaqna ẹ máa ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ wa aksirna al-istighfara kẹ́ẹ̀dẹ̀ pọ̀ ní ìmọ̀ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run fa inni ra'aytukunna aksara alin-nari mo rìnrìn àjò mo dẹ̀ rí lórí ìrìn àjò mi pé ẹ̀yin ilẹ̀ ó wọ̀nà Ọlọ́run Ọba jù obìnrin kan wá dìde ń jọ náà ó ní rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run kí ló dé látàárọ̀ ló ti ń sọ tí mò ń wò ẹ́ kí ló dé tó fi jẹ́ káwa làwa pọ̀jù nínú náà ṣáwa lẹ̀ṣẹ̀ wá pọ̀jù ní kí l'Ànábì wa sọ sallallahu alaihi wasallam kí làwọn ṣe ẹ̀ṣẹ̀ ó ṣe jẹ́ àwọn làwọn pọ̀jù nínú náà sáwọn ọkùnrin àwọn náà ṣàbòsí ni àwọn ọkùnrin tó ń fẹ́ lé àwọn tí wọ́n kọ̀ dédé gbéyàwó dé lójijì àwọn ọkùnrin náà táwọn náà ń ṣe báyìí kankan wọn máa bẹ̀rẹ̀ Ànábì ní ń tẹ́ ẹ ṣe tẹ́ fi pọ̀jù nínú náà rèé o tukithirna la'na ẹ ti lè máa sọ̀rọ̀ òdì jù ọ̀rọ̀ òdì tí máa ń yára jáde lẹ́nu yín jù ọ̀rọ̀ bí èpè ó máa ń yára jáde lẹ́nu yín jù ó ní àkọ́kọ́ náà ó ní ẹlẹ́ẹ̀kejì tukithirna al-ashir ọkọ yín á ṣe wàhálà títí á dààmú á lọ forí ṣe wàhálà fọ́run ṣe wàhálà tó bá darí ṣe gbogbo ẹ̀dẹ́ náà ní tẹ́ padà sọ náà ni pé ṣé táwọn ẹgbẹ́ rẹ̀ múlẹ̀ fún ìyàwó tí wọ́n lò fún wa yìí ó ní ẹ kì í ṣe ìfìmóore hàn sí táwọn ọkọ yín bá ṣe olódì méjì ó ní ẹlẹ́ẹ̀kẹta ma ra'aytu min naqisati aklin wa dinin aglaba lidhi lubbin minkunna òun wò títí ta ni làákàyè òkun tó nínú ẹ̀dá ènìyàn òun ọ̀rẹ́ ni tí làákàyè tó kúrú tó yín nínú ayé làákàyè yín kúrú pọ̀ ẹ̀rí bákan náà ni pé ẹtù kéré lẹ́sìn sallallahu alaihi wasallam ní obìnrin bá dáhùn ní kí ni ìdí tó fi sọ pé àwọn làwọn kéré jù ní làákàyè òṣìṣẹ́ Ọlọ́run bá ní Kùránì náà sọ pé ẹ̀rí tóbìnrin méjì bá wá láti dúró lẹ́lẹ́rìí ìgbà náà ló tó ṣe déédé ọkùnrin kan nítorí pé ojú tẹ̀yin fi máa wo ọ̀rọ̀ ó yàtọ̀ sójú tọkùnrin fi máa wò ẹ̀yin ní emotion ẹ tètè máa ń fọ́ọ̀lù fún trap ẹni tí ń parọ́ ṣùgbọ́n ọkùnrin yóò rò dáadáa ó ní àkọ́kọ́ nù ó lẹ́lẹ́kejì ìrun yín kìí pé ẹ ṣe nǹkan oṣù náà àwẹ̀ yín kìí pé ẹ ṣe nǹkan oṣù ó nítorí bẹ́ẹ̀ nǹkan gbogbo àwọn eléyìí mú àwọn àyìmọ̀ wá hù tẹ́ ń hù lẹ́bi bí ẹni tó pọ̀ jù nínú náà kí lẹ́ máa wá ṣe tẹ́ ẹ̀ bá fẹ́ wọná Ànábì ní ẹ̀yin obìnrin ẹ lọ pọ̀ ní sàárà ẹ máa ṣe sàárà ẹ máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin ní kí sàárà yín pọ̀ jù kí la fẹ́ lò náà dì sí ni pé àṣẹ sàárà ó tún lè yẹ iná kò lórí èèyàn in tó fi mú kí sàárà yẹ iná kò lórí èèyàn ẹ wá dákun sàárà ṣé kò ní yẹ ìṣòro ayé kò fún èèyàn Wallahi yóò yẹ ṣé kò ní yẹ àìrí náà rí lò kò ní yẹ kò fún èèyàn yóò yẹ Wallahi so ìmọ̀ ṣe sàárà yìí ìtìhámù tọ́hám ni ìfún àwọn èèyàn ló ń jẹ ni ó pẹ̀rẹ̀ nísìnyí ó dáná sí ó sóúnjẹ gbogbo ẹni tó jẹ ń bẹ̀ yẹn ṣé wọ́n ṣe pè fún ọ wọn ò ní ṣe pé àdúrà ni wọ́n ṣe ló fi jẹ́ pé tí èèyàn ò bá rí kàfàrà tí ò bẹ́ ẹni tó dáràn láti gbàwẹ̀ nínú ṣẹ̀ríà tí ò bá lè gbà Kùránì ní lọ́ọ́ fóúnjẹ san ìsìláàmù ń válù ká fún àwọn èèyàn lóúnjẹ púpọ̀ ẹ wá wò ìgbà tí ọ̀rọ̀ Abdullahi tó jẹ́ bàbá Ànábì sallallahu alaihi wasallam tọrọ ẹ̀ já sí ikú ẹ dákun kí ni wọ́n ní kán lọ fi ṣe ìràpadà fún ràkúnmí wọ́n ní kí wọ́n lọ pa ràkúnmí 100 láti fi ṣe ìràpadà pé kẹ́mi ẹ̀ má bàa já síkú
tí wọ́n bá para kúnmí 100 jọ náà Abdullahi yóò máa kú yóò máa dẹni àgbégbìn tánàbí ó bá tiẹ̀ padà wáyé ànábì Muhammad tí ó bá tiẹ̀ padà wáyé kò ní jẹ́ láti gègérù díẹ̀ kò ní jẹ́ láàmì ìsòlùbí kò ní gba bẹ́ẹ̀ wá mọ́ abẹ́ ẹlòmí ni ó yà gbà abẹ́ ẹlòmí ni ó yà gbà òun ó di one spanner lost nínú one spanner lost ní ìbá jẹ́ àmọ́ torí pé àwọn kan wọ́n mọ̀ nǹkan wádìí wọ́n ti túdí nǹkan wò wọ́n sọ pé àà mọ́ pa kàkà tó fi pa lọ́ọ́ ṣe báyìí lọ́ọ́ ṣe báyìí lọ́ọ́ ṣe báyìí wọ́n sì ṣe ní Abdullahi fi dẹni tó rí ànábì Muhammad bí o sallallahu alayhi wa sallam. ẹni tó bá sì gbọ́ hukimu ṣẹ̀rí EU tó bá gbọ́ yé dáadáa wọ́n jẹ́ kó máa yé wa pé abẹ́ Abdullahi gangan ni wọ́n fi ìmọ́lẹ̀ ànábì sí tí ń túmọ̀ sí pé tí wọ́n bá pa Abdullahi ń dọ́nà ànábì gan ò ní wáyé ànábì Muhammad ò ní wáyé torí pé yóò rú lọ́run ni bẹ́ẹ̀ ni yóò rú lọ́run generation ti ẹ pinnu generation tànábì Muhammad ó pinnu Ọlọ́run ló mọ iye ẹlòmíì tí kò rí bí wáyé nípasẹ̀ pé ẹni tó yẹ kó gba bẹ́ẹ̀ wáyé wọ́n ti pàdánù ṣùgbọ́n bàtà wọn kan tó yẹ pé ìròrí tí wọ́n jinlẹ̀ wọ́n nímọ̀ jinlẹ̀ wọ́n mọ bí wọ́n ṣe ń ṣe báàsù wọ́n sọ pé tó ẹ lọ báàsù ní kẹ́ ẹ lọ ṣe lọ̀rọ̀ Abdullahi fi wá padà já sí ìràpadà ló wá padà wá fi di wípé ràkúnmí 100 wọ́n fi gba ẹ̀mí ẹ̀ kalẹ̀ lọ́wọ́ kú ikú òjijì tí ìbá wọlé tí ràkúnmí 100 ló kú fún ẹ̀rí ìyẹn làwọn àfáà jinlẹ̀ àwọn àfáà àwọn ọmọ akíkúnà wà ní mo dẹ kíkún àwọn tí wọ́n mọ̀ ti fún tẹ̀dọ̀ Kùránì àti hadith wọ́n wá jókòó pé ẹwà tíyàn bá wà nínú ṣòro tíyàn bá wà nínú ilé koko tíyàn bá wà nínú àhámọ́ tọ́rọ̀ yẹn bá já síkú ìyẹn wà lórí ààrẹ wọ́n rù kiri from one hospital to another from one tradomedical center to another from one specialist to another ọ̀rọ̀ yẹn dojúrú kò rójú tí ẹ̀ mọ́ àwọn akíkúnà mi nílùú làmọ́ àwọn àfáà tí wọ́n nímọ̀ ìjìnlẹ̀ wọ́n àsọ pé ẹ̀lọ́ rẹ̀ ran wá kìí ṣe pé Kùránì ló fẹ́ mẹ́jẹ ìgbésí ayé ẹni yẹn gangan ló dìmáàndì fẹ́ràn gbogbo àdúrà táwọn àfáà ń bẹ́ẹ̀ ṣe tí wọ́n ní wọ́n pẹran Kùránì tí wọ́n fẹ́ kéèyàn kọ́ ló nídìí ẹran yẹn ìgbésí ayé tìyẹ gangan ni wọ́n fẹ́ fẹ́ràn yẹn rà kalẹ̀ lọ́wọ́ àdánwò ìgbésí ayé wa nídìí ẹ̀jẹ̀ ìgbésí ayé wa a máa nídìí ẹran gẹ́gẹ́ bí ìgbésí ayé Abdullahi bó ṣe dìmáàdì fún ẹran ẹtújẹ́ àwò ànábì wa Ismail alayhi salatu wasalam tó jẹ́ ọmọ ànábì wa Ibrahim nígbà tó di wípé ọ̀rọ̀ tiẹ̀ náà fẹ́ já síkú tí Ọlọ́run bá sọ fún Abraham pé Abraham ó yá dìde ọmọ rẹ̀ Ismail lọ pa lọ fi ṣe ẹran rúbọ fáwọn Ọlọ́run ọba ẹ dákun ìgbà tó di pé ẹ̀bẹ̀ pọ̀ lọ́dọ̀ àwọn màláíkà tí gbogbo ẹranko ń pariwo tí gbogbo igi oko ń pariwo pé Ọlọ́run o bàbá arúgbó yìí ọmọ kan ṣoṣo tó ní láyé lọ́run ó tún fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ arúgbó ara ló fi bímọ yìí Ọlọ́run ṣàánú nígbà tọ́lọ́run wá fẹ́ ṣàánú ẹ̀ tó fẹ́ yànda Ismaila fún kí ló ní kó ṣe wá fàdé ìnáwó bíbíbò ilẹ̀ azim Olúwa ní àwa fi ẹran àgbò tó tóbi a fi pààrọ̀ ẹ̀mí Ismaila fàdà ìnáwó alọ́fídàù fàdà kí wọ́n fi nǹkan pààrọ̀ nǹkan làwọn Yorùbá wá ń pè ní ìràpadà ká ra yẹn padà ká gba yẹn bẹ́ẹ̀ ká gba yẹn padà nínú ìdájọ́ kan tí wọ́n ti kọ kalẹ̀ fún tó jẹ́ pé ìdájọ́ yẹn ni wọ́n fi gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká wá sọ pé òkè ẹja bẹ́ẹ̀lì ẹ̀ exchange ẹ gba ilé yìí ẹ fún wa lẹ́ni yìí àwọn Yorùbá pè ní ìràpadà àwọn Kùránì pè ní wàfàdà ìnáwó apààrọ̀ ẹ̀mí Ismaila bìdìbò ìní àdìm pẹ̀lú àgbò tó tóbi in tó fi mú Ọlọ́run ọba tó fi gba ẹ̀mí Ismaila lẹ̀ pẹ̀lú àgbò tó tóbi ẹ̀mí tiẹ̀ náà wọ́n lè gbà á lẹ̀ lọ́wọ́ ewu wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ àdánwò wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ ìṣòro wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ kú òjijì wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ àìríjà àìrímu wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ òṣì wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ ìpọ́njú wọ́n lè gba ẹ̀mí rẹ̀ lẹ̀ lọ́wọ́ àwọn àjẹ́ bìdìbò in azim pẹ̀lú àgbò tó bá tóbi dáadáa. Allahu Akbar. táyà kan ò bá mú wọ́n lo méjì tí méjì ò bá mú ẹ máa dọ́bù ẹ lọ kẹ́ ẹ tó pa lórí 100 ó bọ́ nínú ìṣòro náà. Masha Allah. gẹ́gẹ́ bí Abdullahi náà ṣe padà bọ́ lọ́wọ́ okú
nígbà tó rí ràkúnmí kí ni o ọgọ́rùn. tó rí ràkúnmí 100 ó bọ́ ń bẹ̀ fa àdúrà ò tó àdúrà sàárà ò tó sàárà nìyẹn ń pẹ́ nínú àdánwò tí sàárà bá tó sàárà tàdúrà tó àdúrà wallahi tallahi ìzọmọ billahi alladhi la ilaha illa ìyẹn wẹ́rẹ́ báyìí lọ́lọ́run ó yọ ọ̀yàn jáde gẹ́lẹ́ báyìí gúlẹ́ ni ó yọ ẹ́ kò nínú ìṣòro rẹ gbogbo ìṣòro tó gbé síwájú tó ga bí òkè tó ń wò lókè ìṣòro pé eléyìí ga jẹ̀mí mi lọ báwo mo ṣe fẹ́ bọ́nu eléyìí wallahi tó o bá dún ní màdúà tó o sì pọ̀ ní sàárà ọlọ́run ó sì yọ ẹ́ kò nínú ẹ̀ ọlọ́run ó yọ ẹ́ kò nínú ẹ̀ ìbá jẹ́ pé mákàsàbátì àìdík ìbá jẹ́ pé àfọwọ́fà rẹ ni ìbá jẹ́ pé ẹ̀ṣẹ̀ rẹ ló pọ̀ tọ́lọ́run bá fi rọ̀jò àdánwò sí inú ayé rẹ tó o bá pọ̀ ní sàárà àti àdúà wallahi ọlọ́run ó yọ ẹ́ kò nínú ẹ̀ lọ nígbàgbọ́ àdúà ń gbà sàárà sì wà má jẹ́ kí Saheed Shittu ó kó bá yé yín o irinṣẹ́ ṣètánì ni wọ́n o irinṣẹ́ àwọn àjẹ́ làwọn yẹn o ẹ má jẹ́ wọn tan ayé yín jẹ o tó bá jẹ́ kí wọ́n bá yé ẹ jẹ́ wàá kọ̀ kúkú lẹ́gà wàá kọ̀ kúkú tí kò tọ̀dọ̀ Ọlọ́run wá ikú lẹ́gà ni wàá kọ̀ kú lójijì wàá kọ̀ máa lọ àwọn sánmọ̀ nítorí ẹ̀ jábọ́ o sánmọ̀ nítorí ẹ̀ jábọ́ kódà òjò nítorí ẹ̀rọ ó lọ ti ẹnìyẹn wọ́n spanner loss ayé ó máa jẹ́ ayé lọ má jẹ́ wọn kó báyìí gbogbo àwọn tí wọ́n ń tàn yín tí wọ́n ń pé kò sí sàárà ẹ má pẹran Kùránì ò mẹ̀jẹ̀ wọ́n fẹ́ báyé yín jẹ́ ni àwọn àjẹ́ ló gbé wọn dìde sínú ayé o wọn ò fẹ́ kí wọ́n tú àwọn ẹran àwọn lẹ̀ ni wọ́n fi gbé wọn dìde o wọ́n báyé yín jẹ́ ni wọ́n ń tàn yín ni o sàárà ń bẹ àdúrà sì ń bẹ ẹ̀rí ìràpadà sì wà nínú Al-Qur'an àwọn evidence ẹ̀ láti mú wá yẹn tó o bá níṣòro tó bá le lọ rẹran àwọn àfá àjókòó ẹ̀yìn àfá ẹ̀wà bá ń sa Kùránì ẹran rèé ẹ ṣàdúrà ẹpẹran ẹsẹ̀ ẹ jẹ́ àmọ́ má gbé sàárà rẹ kọjá mọ́sálásí kìí ṣe tó ṣe tó máa lọ gbé kíná kan sí ríta táwọn ìyá àwọn ọmọlẹ́kẹ́ wà ládùúgbò tẹ́bí ń pa tó wà lọ máa gbé oúnjẹ orí ibú kan sóríta fúradàdà lè yín o má gbé sàárà rẹ kọjá ọ̀dọ̀ àwọn ẹni Ọlọ́run àbí kò yé tí a fẹ́ wí fún wa lálẹ́ yìí rèé á tún máa pàdé ìjọ tí a bá tún pàdé a máa announce date ẹ máa wash out ẹ follow page wa kẹ like ẹ kẹ máa wash out fún ìjọ tí ètò míì tí ó bá tún wáyé subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaikum.